Tó ṣí dúró owó mi. Ó díẹ̀ ìmọ̀lá kẹ́kẹ́ bá ń sọ̀rọ̀. Sórí ẹ̀ ni mo lọ. Bàbá lóyún kọ. Ẹ̀yin àwọn ọ̀dọ́ kọ́ Àjọ wa ni. Àjọ wa ẹ̀yin ẹ wá wọ̀ ẹ máa ṣe fàájì. Mama. Mo ń dáhùn mà. Mama. Mo ń dáhùn mà. Tí yín ti bá yín. Aago Kí kan. ló dé tó jẹ́ àgbo kan gbà tó kọjá lọ́sàn-án? Mo ní má gba ṣọ́ọ̀ṣì mi mọ́ o. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Kí ló tún wá ṣe lálẹ́? Àmì iṣẹ́ mọ̀ pé inú ilé sọ pé bàtà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ẹni Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí ó bá ṣe ronú pé wà. Ẹ kó jẹ́wọ́ owó ẹ̀ fún mi. Ó lè. Jẹ́wọ́. Ìmùlẹ̀ olórí burúkú tó mú kò jẹ́ kó jẹ́wọ́. Àwọn náà wà ó. Sọ ju tí mò ń sọ ìlú Ah, ìlú. ebẹ̀ ló máa kú sí tó bá ti jẹ́wọ́. Ẹ jọ̀ọ́. Jẹ́wọ́ ìjókòó. Lọ gbé pẹtrol yẹn wá ti ṣàná. Ọ ṣe káàdì jẹ́wọ́. Jẹ́wọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o. Ẹ̀yin bẹ̀rù Ọlọ́run Ẹ̀yin bẹ̀rù Ọlọ́run olórí burúkú yín níbẹ̀ Ọlọ́run olórí burúkú ẹ̀yin bẹ̀rù Ọlọ́run ẹ máa di ọmọ ọlọ́mọ kalẹ̀ ọdún mẹ́ta dèèyàn. Mama, ṣebí ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀ máa wá ìròyìn fọmọ èèyàn kan. ṣe bẹ́ẹ̀ kó ti báìbù ní ti pé Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó lórí tó Èmi ni mo sọ fún. ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ẹ̀dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan tí ò dáa ó yẹ ká ẹ sọ ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ kọ́ ló ń tó dárí jì ẹ wá ní kó bẹ̀rù Ọlọ́run. ẹ sọ ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ kọ́ ló ń tó dárí ẹ̀yin jì. mọ̀ pé má bẹ̀rù Ọlọ́run kẹ́ tó ṣe mítìnà ọmọ ọlọ́mọ níbi tẹ́ bá ṣe jẹ́ kí n ṣe. Mo ní kò sẹ́wọ́ ẹni yẹn ní kò má sọ àbí. Ọlọ́run tó ń bá ní kò gbọ́dọ̀ Ti kà. máa sọ Ẹ tó yá sílẹ̀ ọ́. Ìyá torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Inú ẹ̀ ló máa kú sí tó bá jẹ́wọ́. Ẹ jọ̀ọ́. Mo rẹ́dí àti ẹ̀pọ̀ ẹ̀. Bàtà bá jẹ́wọ́. Tí ẹ bá ẹ. wọ́n gbé iṣẹ́ fún òṣìṣẹ́ ṣe. Ṣé mo sọ? Mo tún máa bí ẹ léèrè. Mo ní ká má gba wájú ṣọ́ọ̀ṣì mi mọ́. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kí ló wá wá láago kan? Ọmọ kan ló ń kọjá yọ. Ẹ Ọṣìrìn. no ọ̀sán tó wá. Mo sọ fún ọmọ nígbà bá padà wá. Ìgbà ni mo ṣe fún lójú tán. Ẹ máa jogún lójú àbílẹ̀ àjẹ́. Ọ̀rì jẹ́ ìwọ̀n lè ọjọ́ ìmọ̀ àkájọ́ onípinnu. Ẹ̀yin lẹ́lẹ́jú kúrò owó sáré gbé. Wọ́n lọ mú stadi ọmọ mi ò ṣe pé. Ẹ jẹ́wọ́ náà. Ẹ máa ṣe ń bí. Ẹ jù owó mustadi yìí o. Kúrò owó sáré lọ́wọ́ lọ jí gbé. Mo ní ká ṣe owó mustadi wọn. Ibo lè fẹ́ gbà. Ibo lè fẹ́ gbà. Ibo lè fẹ́ gbà. Ẹ̀rù tí kò bá yẹ ti rà mú. Báyìí ni mo fẹ́ gbà mí ìdẹ̀mọ́ pé kò tó wà mí. Bá fọ ìtì ẹgbẹ́ sọ. Ẹ ti ní díà bí. Ẹ fẹ́ ṣe nǹkan tó fẹ́ kọ́ ẹ wá padà. Ẹ̀rù bá yẹ Ó sọ. ti jábọ́ ni ó jábọ́ ni. Mama. Báyìí ni kò Mama. kò lè báyìí ló mẹ́yìn lélẹ̀. Mo lè yẹ pín. Ọmọ mi ló wá ń jẹ Ọlọ́mọ ń gbé. ẹjọ́ fún mi. Má gbà yín lẹ̀. Ẹni wọ́n lọ́mọ mi ń gbé. Ìkọ́ ń gbé wá sí mi. Ìbúrẹ́ ìgbélé kẹta ń bí. Ilé kìtàbó. Ilé kìtàbó. Ilé kìtàbó. Ṣé yín lórúkọ ń jẹ́? Ibo ló ń gbé. Ìgbélé kẹta bí ọ̀dọ̀ yẹ lẹ́yà. Kí lè fi wá ṣe fún mi? Tìrì sórí lóde yẹn. Ibo yìí. Mo ní tìrì sórí lóde. Tí story bí. Greenhouse. Mo Mọ̀bẹ̀ mọ̀bẹ̀. wá ògbà tí mo dẹ̀ bá. Ọmọ bẹ́ẹ̀. Etí bíbá yẹn ni ẹ̀yin ilé ọmọ mi ni ẹ̀yin ilé ọmọ mi kó. ìyá bá jẹ bẹ̀rẹ̀ sí ní jábọ́ Ilé tí Júlì wà ń bẹ̀. Ọlọ́run wà. Ẹ ní gbàgbọ́ kan. Ìlú wo? Ológun. Greenhouse. Ṣé òní lè tẹ̀lé mi? Ṣé òní lè tẹ̀lé mi? Ẹgbẹ́ ìyàndán ìlú wà lọ́gbọ́n náà wájú. Ìbàdàn èèyàn ní òkè. Òkè báyìí tí. Greenhouse. Ìsọkúsọ ló ń sọ. Oyin ti burú. Greenhouse Ó ń jẹ́wọ́. Ilé tó ń pè ní greenhouse nìyẹn. bó ṣe wà yẹn Ẹ bu ẹrù fún mi. bó ṣe wà yẹn wọ́n ti ní kọ́ máa kà ní. Ọmọ ká. Ẹ bu ẹrù fún mi. Wọ́n ní ha. Ó lè ló ń jẹ bẹ́ẹ̀. Wọ́n ní ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ́lá wọ́n lè jẹ́ yìí pé fẹ́. wọ́n bá kà tọ̀ wọ́n máa. Ẹ lọ́dún kọ́ gbẹ̀yìn. Ìgbé kú ọ̀gá. Ẹgbẹ́ mi bẹ̀rẹ̀. Kí ló gbẹ bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́. Kí lorúkọ ẹ̀? Ẹ jọ̀ọ́. Kí lorúkọ olórí yín? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Mo màmá ní kí lorúkọ ìjọ. olórí yín? Yóò ṣe máa. wọ́n ní kó má dàbí Kí lorúkọ olórí Ẹ yín? jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Jésù ló ń bẹ̀ sọ̀rọ̀ Jésù. Àgbàlagbà la méjèèjì ẹjẹ́ má jẹ́ kú síbí. Àgbàlagbà ni ẹ́. Àgbàlagbà tèmi ń gbọmọ lànà olórí burúkú lẹ́yìn. Ó yá kẹsẹ̀ ńlá lọ́gìrì. Kẹsẹ̀. Mo ti kò sẹ́sẹ̀ mi lára òbí yẹn wá tán náà sí. Kí lorúkọ Bàbá olórí ni wọ́n. yín? Kí lorúkọ olórí yín? àgbà burúkú ni wọ́n. Kí lorúkọ ẹ̀? Yéé! Kí lorúkọ olórí yín? Kí Yéé! lorúkọ olórí yín? Ọjọ́ mo dà gbogbo olórí kò má sọ̀rọ̀. Kí lorúkọ ẹ̀? Yéé! Yéé! Ayé mi bàjẹ́ o. Ó ti bàjẹ́. Wọ́n mẹ́ nà pẹ́ nà ẹ̀ nà. Kí lorúkọ olórí yín? Ẹ jọ̀ọ́. Ẹjọ́. Ẹ nà owó ká. Apá bó o ti fẹ̀yìntì jókòó sára. Kò ní dá fún gbogbo yẹn yín ó lè. àwọn tó kú ẹni yẹn. Àwọn ọlọ́dẹ nìyẹn, àwọn ọlọ́dẹ olè. Orí bó ṣe rìn. Bí ọmọ ló ṣe lọ. Ṣé òun bẹ lọ́run ló ṣe lọ? Ó bẹ lọ́run. Ta ló mú ẹ̀wọ̀? Àbí tó ló fẹ́ porogún ẹ̀? Ọ̀rọ̀ mi lórogún.
ìwọ nìkan náà ni orí bó ṣe fi rẹ̀ ṣe. ìbá kàbẹ̀ sí níkà. kí ló wá orí ọ̀dẹ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì olórí ṣọ́ọ̀ṣì dẹ̀ lọ àjẹ́. kí ló dé ta kóra yín sínú ìgbìmọ̀ òkùnkùn. ẹ jẹ́ fún mi ládùúrà. Ọkùnrin pa. àdúrà pé. Ẹ̀fẹ̀ ṣòfò. àdúrà kí ni kí n gbà. wá sọ àwọn kókó ní tẹ̀sí lọ ṣiṣẹ́. mo rẹ́dí láti lọ ẹ́. Àgbàdo apá wọn tẹ̀ dìde. adé gbàdúrà kẹ́lẹ́ tó kù sílẹ̀. ọ̀nà tá a máa gbà kí ni ìyàwó ọmọ ẹ ṣe fún ẹ tó fi mẹ́jọ ẹ lọ. at least ìyàwó ọmọ mi tó ṣì wà lókè ibodè ìyá tó mẹ́ta kò lè ṣe tó pa wá pọ̀. kọjọ ò fẹ́ràn ọmọdé nú. ò fẹ́ràn ọmọdé nú. but àjọ gbé wọn. ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. As much as mi ìfẹ́ dá sí nǹkan kan mọ́ but if I see some things and to has to do with my profession mi ò ní ní choice than to talk. ẹ wo màmá tó wà ń bí báyìí ẹ wo bí ìyá yìí ṣe dàgbà tó àwọn kan ń fọ́gi mọ́ àwọn kan ń gba létí wọ́n ní wọ́n mú àjẹ́ àwọn tó mú àjẹ́ yẹn it takes àjẹ́ láti mọ̀ pé àjẹ́ lèèyàn ẹ ronú pé dementia lè máa wọ́rí ìyá yìí àwọn èèyàn ní dementia tó máa dìde lóru tẹ máa lọ bá wọn lórí àkìtàn tó máa fẹ́ lọ dalẹ̀ nù níta tẹ máa lọ bá wọn ní another street tó bá ti ní dementia wọn ò ní mọ́ra mọ́ wọ́n lè wà ní strange place wọ́n lè máa rí àwọn èèyàn wọn tó ti kú sẹ́yìn kan láwọn ń rí láwọn tó bá ní dementia pàápàá màmá tó bá ti dàgbà báyìí mi rò bí awareness wà nípa dementia ní ìlú tá ti wá mi rò bóyá ẹ̀yin gangan tẹ́ jẹ́ ara yín ẹ ní respect fún senior citizen yín mi rò pé ẹ ní respect fún elderly yín otherwise even kó tiẹ̀ jẹ́ àjẹ́ kó fẹnu ara ẹ̀ kà pé àjẹ́ lòun ṣerú màmá yìí ní àwọn màmá tó ti ṣiṣẹ́ lóde ayé tí wọ́n ti dàgbà tí wọ́n ti bímọ ṣé wọ́n deserve retreatment tí àwọn èèyàn ń fún wọn yìí ṣé wọ́n deserve ẹ̀ ìlú yìí wọ́n máa ń ṣe ọdún Halloween wọ́n máa ń celebrate àjẹ́ nílùú yìí Halloween wọ́n ń ṣe àjẹ́ ọdún àjẹ́ nílùú yìí even kéèyàn wá bọ́ta kó pè rẹ̀ lájẹ́ nílùú yìí mo sọ fún ẹ pé tí olè bá wọlé wá tàn ẹ́ the only time tó lè fi bàjà ni pé tó bá fẹ́ escape reasonable force kó jáde o lè lu olè kó mú olè ní títì o lè lu olè tó bá lu olè nílùú yìí tó bá ṣọ́ra wàá ṣẹ̀wọ̀n tó lè bá wọlé wá bá ẹ tó bá rí pé bóyá kóńkó tó là mọ́ olè lórí àbí nǹkan tó là mọ́ olè lórí ó ti wà nínú ilé tẹ́lẹ̀ wọ́n á interrogate wọ́n á investigate pé kí ló fẹ́ fi ṣe ṣó ó ti anticipate kó fẹ́ fi kíní yẹn pààyàn tẹ́lẹ̀ tá bá ní nǹkan nínú ilé bóyá igi ta lè fi gbá nǹkan á láti tọ́jú ẹ ọlọ́pàá ò gbọ́dọ̀ bá nínú ilé ẹ because wọ́n á béèrè lọ́yẹ̀ pé kí ló ń fi weapon ni kí ló fi ń ṣe nínú ilé okay ẹlẹ́yàn àjẹ́ ẹni ó gbáwájú church yín láago kan ó tún wá lóru ọpọlọ orí yín ò sọ fún yín wípé nígbà tí ò tiẹ̀ sí awareness lórí dementia àwọn tó bá ní dementia lè dìde lóru kí wọ́n rò bóyá ọ̀sán làwọn wà wọ́n lè dìde kán lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ omi wọ́n lè lọ jókòó sí ẹnu ọ̀nà ilé onílé wọ́n lè lọ jókòó sí gbàlẹ̀ onígbàlẹ̀ bí kinní yẹn bá ṣe tì wọ́n ni wọ́n lè lọ dalẹ̀ nù kán sọ ẹnu ọ̀nà nù torí pé wọ́n ti ní impairment nínú brain wọn ọpọlọ wò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ káti ẹ̀ wá ní àjẹ́ ni tí respect bá wà fún senior citizen tí human feelings bá wà tí empathy bá wà àwọn kò ní kóra wọn jọ kí wọ́n máa mú ẹgba kó máa fi nu adúrú ìyá tó dàgbà yìí nílùú tó lófin tó lọ́ba tó níjòyè àwọn kò ní kóra wọn jọ kó máa la igi kó máa gbá irú màmá yìí létí nílùú tó lọ́ba tó níjòyè ẹ mọ̀ wípé dementia is real ẹ mọ̀ pé mental illness is real ẹ dẹ̀ mọ̀ pé tí àgbà bá dé ara àwọn nǹkan tá à ń sọ pé kán create awareness lórí dementia nìyẹn màmá yẹn tún sọ fún yín pé ẹ ṣàánú ẹ jọ̀ọ́ wọn fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ ẹni kó máa jẹ́wọ́ nǹkan tí ò ṣe kí lẹ fẹ́ kó jẹ́wọ́ ẹ ló dìgbà tó bá jẹ́wọ́ ẹni ẹyẹ ni ó ṣubú ni tí ẹyẹ ayé bá bà sílẹ̀ ṣé olórí burúkú yín lè rí ẹyẹ ayé kẹ́ dúró ẹni kó máa jẹ́wọ́ nǹkan tí ò ṣe
nítorí pé kò jẹ́wọ́ ó tún sọ bí táwọn ọmọ òun gbé bóyá ó jẹ́rọ́ o bóyá kò jó òótọ́ o ní sùúrù kẹ́ investigate kẹ́ find out tó bá jẹ́ irọ́ ni ó mean pé ìyá yẹn gangan ló tún fi concretize pé nǹkan kan ṣe lọ́pọlọ tó bá jẹ́ òótọ́ ni ó yẹ kẹ́ mọ̀ pé àgbà ló dé bóyá ìyá yìí ti ní dementia ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lù ú kó tiẹ̀ wá jẹ́ àjẹ́ ṣé ó tọ́ sí yín láti máa lu senior citizen báyìí ṣó tọ́ sí yín láti máa lu elderly báyìí ṣó tọ́ sí yín láti máa kó igi bo elderly báyìí ẹ dẹ̀ ń take jungle justice ẹ dẹ̀ ń take laws into ọwọ́ yín nítorí pé ẹ ní empathy ẹ wà compassionate ẹ ní compassion ẹ ní anything tó bá wá yá ẹ ní ilé làbọ̀ sí mi oko ilé dà oko dà káwa rí àjẹ́ ní títì àwọn ò ní ever kó jẹ́ àjẹ́ tá rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ tó ń kán báyìí lẹ́nu ẹ̀ a ní treat wọn báyìí a ní treat senior citizen wa báyìí nílùú yìí àyè tí àgbàlagbà máa jókòó sí nínú mọ́tò wọ́n ti bá wọn ṣe tó o bá jókòó síbẹ̀ torí kò ságbàlagbà nínú mọ́tò tó bá wọlé wàá dìde kò sẹ́ni tó máa sọ fún ẹ torí pé wọ́n ti wọlé tí àgbàlagbà bá fẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò ń bí mọ́tò máa dúró á tún mú bọ́ọ̀sì yẹn á tún tẹ̀ wálẹ̀ ìyẹn àgbàlagbà tó bá ní chair àbí tó bá á tẹ bọ́ọ̀sì yẹn wálẹ̀ even àgbàlagbà tí ò ní chair tó bá rí pé ó ga jù á tẹ bọ́ọ̀sì yẹn wálẹ̀ kan lè bọ́lẹ̀ ẹ ní respect fún senior citizen yín ẹ ní respect fún elderly ẹ kàn treat wọn rábà gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ṣe lé ẹ fẹ́ jẹ́ kí ìgbẹ̀yìn yín dáa ẹ fẹ́ kó má fi igi fọ́ orí tiyín náà tó bá di ọjọ́ alẹ́ ẹ fẹ́ kẹ́yìn náà má ṣe alágbàkò ìyà àìmọ̀dí báyìí torí màmá yìí ẹ lè establish ẹ ní bóyá ní glass tẹ́ fi ń wo àjẹ́ tẹ́ fi wò pé àjẹ́ tẹ́ ní kó máa jẹ́wọ́ nǹkan tí ò ṣe a senior citizen and elderly ẹ dẹ̀ ń treat ẹ̀ báyìí gbàtẹ́ ẹ̀ ní awareness lórí dementia ẹ̀ ní awareness lórí mental illness òun ló jẹ́ kẹ́ feel wípé ẹni àgbàlagbà tẹ́ bá ti rí tó bá ti ń ṣe kọ̀tọ̀kọ̀tọ̀ àjẹ́ ni tá bá máa wí tán ẹ̀yìn ẹyẹ ẹ̀ bàálẹ̀ ó wá di èèyàn ẹyẹ bàálẹ̀ ó di èèyàn wọ́n tiẹ̀ wá mú bì kan wá join ẹ̀ mọ́ eléyìí mo yọ kúrò ní ẹlẹ́yẹ bàálẹ̀ ó di èèyàn tó bá yá ẹ̀ wá ní ilé ní ilé làbọ̀ sí mi oko ojú ń gbà mí tì fún ọ̀pọ̀lọpọ̀ nínú yín inú ìlú yẹn Ọlọ́run má jẹ́ kéèyàn ṣalágbàkò yín ìjọba àwọn eléyìí wọn ò tún gbọ́dọ̀ lọ ẹ wá nǹkan ṣe sí ẹ káàárọ̀.